Mùsùlùmí Ọlọ́run ní ẹ gbàdúrà fún Palestine àmọ́ àwọn Kírísítẹ́nì ó wà nínú Bible wọn bóyá Genesis pé ẹ máa gbàdúrà fún ilẹ̀ Israel. Ẹ̀yin kẹ́ ka Bible wọn dáadáa ni ebe ẹ mọ̀ Bible jù wọn lọ. Mo kí gbogbo wa orúkọ tèmi yí padà mo bèrè owó Ayekooto ọ̀nà ni èmi ń jẹ́. Ìwọ tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rèé tí ó ń wo channel yìí máa fẹ́ kí o bá wa subscribe then kí o bá wa kílíkì button tó wà nísàlẹ̀ àti notification bell so wá lè jẹ́ ẹni tí yóò máa rí àwọn fídíò wa tí a bá ń ṣe bí a bá ṣe ń ṣe jáde. Ní Ayekooto orí Ayekooto lóòótọ́ nítorí pé ayé ò fóòótọ́ irọ́ òun báyìí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ló ti sọ̀rọ̀ dóúnjẹ tí wọ́n sì ti yàn irọ́ láàyè. Mo ṣe fídíò kan bóyá bí ọ̀sẹ̀ kan sìn tó bá wo òkè kíní wàá rí fídíò yẹn bẹ́ẹ̀ tí mo pè ní Is it true Islam is a peace religion? Ìbéèrè mi ni pé ṣé lótìtọ́ ó náà ni Islam jẹ́ ẹ̀sìn àlàáfíà? Mùsùlùmí lèmi tí mo ń sọ̀rọ̀ yìí aláàjì sì ni pẹ̀lú ṣùgbọ́n Yorùbá ni mo kọ́kọ́ jẹ́ kí n tó padà wá jẹ́ Mùsùlùmí. Nílé bàbá tó sì bí mi lọ́mọ ó ní tí wọ́n ń ṣe ń bẹ̀ ká tó gba Islam. Nílé ìyá tó bí lọ́mọ ó ní tí wọ́n ń ṣe ń bẹ̀ ká tó gba Islam. Wá nítorí pé a gba Islam tán ká wá mú àwọn nǹkan wọ̀nyí ká jù dànù ká sọ wọ́n di ọ̀tá wa nítorí pé ọdún kẹwàá rèé tí èmi náà ti ń lò ní ilẹ̀ Arab tí mo dẹ̀ ti rin ìrìn àjò lọ sí gbogbo ilẹ̀ tó wà nílẹ̀ Arab pátápátá tí wọ́n ní mo ti rìnrìn àjò lọ tí mo sì rí ìṣe wọn tá a mọ̀ sí culture and traditional pé wọ́n àfilẹ̀ instead tó yẹ kí wọ́n jù dànù níṣe ni wọ́n gbé lárugẹ tí wọ́n wá sọ di tó ń jẹ́ tourist tó ń fún wọn lówó. Wọ́n á sì bá ọmọ ìyá wọn tí ò gba Islam wọ́n á bàjà wọ́n á pa wọ́n á lù wọ́n á sì yàn lódì. Ṣùgbọ́n ní ọ̀rọ̀ nílẹ̀ Yorùbá wọ́n tágbàtà wà ń dàgbà nílẹ̀ Yorùbá bá irú eléyìí a máa ń lẹ́nu ṣe kùdẹ̀kùdẹ̀kùdẹ̀ yìí à ń bá a rí pé a ti ń gbógun tira wa nú ẹ̀sìn àti ń bára wa jà pàápàá jùlọ tí ò kàn wá lọ́wọ́ tí ò kàn wá lẹ́sẹ̀ òun náà ni tí àwọn tí wọ́n pera wọn ní alàgbàjọ olùṣọ́ ìjọ ìmáàmù jọ àfàjọ òun ni wọ́n ránrí mọ́ tí wọ́n mójútó. Tá a bá sì wò dáadáa ń tá a mọ̀ sí ẹ̀sìn tá a bá ní tanra wa scam ni. Wọ́n máa gbé kalẹ̀ láti divide wa ni wọ́n sì ti divide wa already nítorí pé tá a bá ń sọ nípa ẹ̀sìn lónìí ìyapa ẹ̀sìn ti wà ìyapa àṣà ti wà ìyapa ìwà ti wà ìyapa ìṣe ti wà ìyapa ọ̀rọ̀ ti wà ìyapa ìfẹ́ ti wà ìyapa ìjẹ́ ọmọlúàbí ti wà ìyapa ìjẹ́nìyàn ti wà láàrin ọmọ kóòtù òjìrè. Bẹ́ẹ̀ bó sì ṣe wà yìí tá a bá tètè wá ń ṣe sí bí yóò ṣe máa lọ rè kódà ó ti ń lọ débi wípé mùsùlùmí mi ó sọ pé kí ọmọ òun tó bá kàkà kí ọmọ òun kó fẹ́ Christian òun ò yà kọ́ lọ́mọ ni. Mo ti rí dáadáa tí bàbá kan sọ wípé ọmọ òun bó ṣe kéwú tó ọmọ náà kéwú obìnrin ni ó kéwú gan ó kéwú olófẹ́ kéwú jù náà bàbá òun ṣùgbọ́n nu kádàrá àti àyànmọ́ Ọlọ́run Christian ó náà ní Ọlọ́run yànmọ́ ọkọ yìí olùyànmọ́ arábìnrin yìí. Bàbá yìí fárígá ó kọ́ lọ́mọ ó ṣe gbá ó ṣàwọ̀ pé láì bá fàdà kì í ṣe ojú ayé òun ó náà ní ọmọ òun obìnrin yóò ti fẹ́ Christian ṣùgbọ́n ṣe rí ibi tí ìfẹ́ bá ti wà àmọ́ nàgbàrá ọmọ yìí ó padà fẹ́ Christian yóò ó padà fẹ́ bàbá yìí sì kọ́ lọ́mọ ṣùgbọ́n ó bù ṣe gàdà ó bù ṣe gòdó àdánwò dé bá bàbá ó sá sọ́tún sáòsì gbogbo àwọn ọmọ tí wọ́n sọ wípé àwọn tẹ̀lé bàbá yìí pétọ̀ bàbá àwọn ní káwọn ó fẹ́ mùsùlùmí o mùsùlùmí láwọn ó fẹ́ o tí wọ́n tẹ̀lé wọn á rí nǹkan kan tí wọ́n lè fi ran bàbá yìí lọ́wọ́ wọn á rí nǹkan kan tí wọ́n lè fi wọn á rí nǹkan kan tí wọ́n lè fi yọ bàbá yìí kó nú ọ̀fìn tó wà àyàfi kìrìsìtẹ́nì tí arábìnrin tó lọ fẹ́ òun ló padà wá yọ bàbá òun kúrò nù wàhálà àti ìdààmú tó kó sí òun ló padà tún wá ṣàánú bàbá òun ló padà tún wáyé bàbá òun tún bẹ̀rẹ̀ sí wá rí jẹ kó bẹ̀rẹ̀ sí wá ní emu. Bàbá yìí padà túbá tó ló padà sọ wípé òun ò mọ̀ pé Ọlọ́run ọba tí máa dára tó wù ní ó mọ̀ pé rárá tọ́lọ́run fẹ́ fi ọmọ òun dálé ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ Kírísítẹ́nì yóò sọ pé kí arábìnrin yìí kó di kìrìsìtẹ́nì ó gbà láàyè kó ṣe ẹ̀sìn tiẹ̀. Àwa òbí lónìí a ti ti ìyapa ẹ̀sìn àti jẹ́ kí àwọn ọmọ wa ẹni tó yẹ kí wọ́n ó fẹ́ gangan tọ́lọ́ máa yàn máa wọn àti tì wọ́n dànù látara bẹ́ẹ̀. Kí wá ni mo wá ń bọ̀rọ̀ lọ nǹkan ìyá síbẹ̀ yẹn bẹ̀rẹ̀ ní bàrá ni wípé gbogbo ẹ̀yin tẹ́ pera yín láàfáà pásítọ̀ ìmáàmù àtọmọ ọjọ́ lónìí àfáà àtọmọ ọjọ́ pásítọ̀ àtọmọ ọjọ́ lónìí ìjẹ́ owó ń tẹ́ ẹ fẹ́ jẹ́ àti ń tẹ́ ẹ fẹ́ náà àti ń tẹ́ ẹ fẹ́ dà òun ni. Ìjà ń ṣẹlẹ̀ ní Israel àti Palestine
Pastor Adébóyè àwọn gba àdúrà pé àdúrà àwọn ni pé àwọn ò ran ìlú Palestine lọ́wọ́ pé kí gbogbo ọmọ ìjọ àwọn sì gbà pé gbogbo ọmọ ìjọ Redeem òun náà ni ń bẹ lẹ́yìn pin Israel tí wọn yóò sì bàjọ kojú Palestine o pé kí Israel ó má wọrí pé lásìkò tí wọ́n wà yìí Ọlọ́run ó jẹ́ kí wọ́n bọ́ nínú ìjà wọn ni wọ́n sì borí. Wọ́n ṣe. Oh, my beloved brothers in Israel, I want you to know that we are praying for you, that all members of the Redeemed Christian Church of God all over the world are standing by you at this very critical moment. The Almighty God, the Holy One of Israel, will give you absolute victory and give you permanent peace from now on in the mighty name of Jesus. It's going to be well with you. We pray that this one will be the war that will be the end of all wars in Israel. That from now on, it will be peace and it will be progress, and nobody will ever again disturb the peace of Israel. This is our cry to the Almighty God, and we believe He has heard us, and we believe that the answer has come. And very, very soon, this war will be over, sooner than later. It shall be so because we know that God answers our prayers. And we are crying to Him, we are fasting, we are praying, and we will get very, very good results very soon. So shall it be. In Jesus' mighty name, we have prayed. Kò tí tó ọ̀sẹ̀ kan ká Olúwa àwọn mùsùlùmí náà bá kóra wọn jọ ó dórí pápá wọn kóra wọn jọ ó dèkó náà náà bá fi pàdé sí kòwúta wọn lọ gbàdúrà fún Palestine o pé kí agbára Israel kó mọ̀ lè ká wọn rí. Àwọn mùsùlùmí nílùú Nàìjíríà ní gbogbo wọn parapọ̀ bóyá kí n sọ pé ní South West ṣá ni wọ́n wá parapọ̀ sí ìlú Ọjọ́ta yìí wọ́n ń ṣe àtìlẹ́yìn fún ìlú Gaza fún àwọn ará Gaza nínú ogun tí wọ́n ń jà yìí àwọn gbàdúrà fún Gaza gẹ́gẹ́ bí bàbá Adébóyè náà ṣe ní kí wọ́n gbàdúrà fún Israel. Àwọn náà wá ṣe tiwọn báyìí wọ́n wá gbàdúrà fún Gaza. Àwọn ọmọ Yorùbá wọ́n ti pínra wọn sí méjì, àwọn kan mú àwọn kan, àwọn kan mú àwọn kan. Wọ́n wá ń gbàdúrà fún àwọn orílẹ̀-èdè méjì tó ń jagun pé Ọlọ́run ṣàtìlẹ́yìn fún kan wọ́n ṣàtìlẹ́yìn fún kan. Bẹ́ẹ̀ náà làwọn tàkọ́kọ́ náà ṣe sọ pé Ọlọ́run ṣàtìlẹ́yìn fún Israel ó pa Gaza lẹ́nu mọ́. Àwọn ilé náà ti ń sọ pé Ọlọ́run ṣàtìlẹ́yìn fún Gaza ó pa Israel lẹ́nu mọ́. Ìdí agbára dé nù òun nù bẹ́ẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ rárá o. Pàtó mọ́tò jọ ni o ètò iṣẹ́ ńlá la fẹ́ lò bẹ́ẹ̀ báyìí iṣẹ́ ńlá gidi gan la fẹ́ lò ìlú Ọjọ́ta lélẹ̀ yìí Abiola Garden la wà yìí lọ́jọ́ta bẹ́ẹ̀ la wà. Rí bí ẹwù ń ta wá sọra wa dà àwọn náà bá kóra wọn jọ wọ́n bá bẹ̀rẹ̀ sí ní lọ bẹ Ọlọ́run wọ́n ń gbàdúrà wọ́n ń pe láìláì ìlàlá wọ́n ń bẹ Ọlọ́run pé kí Ọlọ́run kó dákun dábọ̀ kó jẹ́ kí Palestine kó lè borí Israel á máa ṣe é ṣe bí. Àwọn kan wà tó jẹ́ pé àdúrà ọ̀kọ́ ni ó ṣe é gbà kò ní gbà àdúrà kọ́ nílé ò tí kò lọ́rọ̀ àdúrà ó ti dọ̀rọ̀ ohun tí wọ́n mọ̀ sí dialogue tí gbogbo wọn ò jọ jókòó tí wọn ò nílé òkè sọ̀rọ̀ àdúrà ṣé nígbà tí Palestine nígbà tí Hamas tí wọ́n lọ attack Israel nígbà àkọ́kọ́ tí wọ́n pààyàn lọ ẹ̀yin ò ṣe wọ́ọ̀nù wọn pé tí wọ́n ṣe yóò dá. Ẹ̀yin mùsùlùmí yìí ẹ ṣe pé wọ́n pé ẹ ṣe bọ́ta pé
tí ẹ̀yin àmọ́ ṣe yìí tẹ́ ẹ ṣe yìí àwọn tó mọ̀ burú mọ́ ni jẹ́jẹ́ ní Ísírẹ́lì jókòó wọn tẹ́ ẹ tún lọ tọ́ wọn tẹ́ ẹ lọ ju bọ́ǹbù sọ́dọ̀ wọn rí yun wí mọ́ Ísírẹ́lì wá wò pé àkàkíkú mọ́ jẹ̀rẹ̀ sí a fi da sáwa wá gbógun tí wọ́n padà ẹ wá ń kàkàn ṣe àdúrà Ọlọ́run ọba ọ ẹ wò ó àdúrà tó yẹ kẹ́ ẹ gbà lérí wàhálà àti ìdààmú tó ń bẹ̀yìn gangan fúnra lórílẹ̀ Nàìjíríà àdúrà tó yẹ kẹ́ ẹ gbà lérí pé ẹ̀rí jẹ ẹ̀rí mu ẹ gbà àdúrà tó yẹ kẹ́ ẹ gbà lérí pé Fúlàní ń pa àwọn èèyàn yín ẹ gbà àdúrà tó yẹ kẹ́ ẹ gbà lérí pé àwọn ọmọ yín tó jáde iléèwé wọn ò ríṣẹ́ ẹ gbà àdúrà tó yẹ kẹ́ ẹ gbà lérí pé ọkọ̀ ajáde láàárọ̀ yóò padà wọlé ní empty handed kò ní sówó kò ní sí yẹn kan ẹ gbà àdúrà tó yẹ kẹ́ ẹ gbà tí gbogbo ẹ̀yin tẹ́ borí tẹ́ jẹ́lẹ̀ àtẹ ti dá tẹ́ ti di nǹkan míì tán kalẹ̀ ẹ gbà àwọn tí ò dẹ̀ borí náà ti di nǹkan míì torí pé àìrí jẹ àìrí mu eléyìí tó ń bá gbogbo wa fira lórí Nàìjíríà ẹ gbàdúrà pé kí Olódùmarè ọba tẹ́ ń ké pè yìí kó yí ìgbà tuntun padà fún ilẹ̀ Nàìjíríà káyé yín ó dá káyé yín ó sùn tàbí kí ilé Yorùbá nation ó bọ́ sí gbàdúrà wọ́n mú Sunday Igboho kò sẹ́ni tó jáde kò sẹ́ni tó ṣàkànṣe àdúrà ẹni tó sì fẹ́ gbà yín lọ́wọ́ kúnnù ṣàkànṣe àdúrà o pé ìwọ Ọlọ́run arákùnrin tí wọ́n mú ìjẹun ó filẹ̀ níṣẹ́ lẹ tún ń bu pípa tí wọ́n wá ń pa àwọn èèyàn ní Ìwérélé lónìí tẹ́ wá ń pariwo Sunday Igboho gbà wá o Sunday Igboho gbà wá kò sí kírísítẹ̀nù yín ni kò sí ṣe gbàdúrà kẹ́ wá wò bóyá àdúrà lásán lè ṣe Israel ò dúró ti àdúrà lásán Bíbélì wọn àdúró ti àdúrà lásán lẹ́yìn ìgbà tí wọ́n ṣàdúrà tán wọ́n tún lo ohun tó yẹ kí wọ́n lò wọ́n múra sọ́rọ̀ ayé wọn wọ́n ní àwọn irinṣẹ́ tí wọ́n lè fi jagun irinṣẹ́ tí wọ́n lè fi destroy ohun tí ò jẹ́ kí apá Palestine ó lè ká wọn rèé ohun tó yẹ kí wọ́n ní agbára lórí Palestine ni ṣùgbọ́n ẹ̀yin mùsùlùmí lẹ̀ Nàìjíríà níṣẹ́ lẹ́yìn ń bọ́ lọ́rùn jìjàkadì ẹ̀ ń bọ́ lọ́rùn wẹ́jọ ẹ̀ ń bọ́ lọ́rùn jà Ọlọ́run sì ní ọba tí èmi nìkan kan ò lè gbèjà mi ni ó yẹ kẹ́ ẹ̀ kan tí ẹ wú ọ̀rọ̀ ta lọ́rùn ó yẹ kẹ́ ẹ fi kọ́gbọ́n Ọlọ́run máa fẹ́ fi ọmọ òun sípa sányà fẹ́yìn mùsùlùmí alákatakítí ẹ̀sìn ilẹ̀ Yorùbá ni torí pé èdè Yorùbá ló ń sọ Ọlọ́run máa fẹ́ lo ta lọ́lọ́run láti lè fi ṣe ìjìyà fún ẹ̀yin mùsùlùmí alákatakítí ẹ̀sìn kò sí nǹkan méjì tọ́lọ́run fẹ́ lu ọmọ náà fún bí ìsọ̀rọ̀ lò fún un mímú tẹ́ ẹ wá mú bọ́lọ́run lọmọ náà ń bú lára yín Ọlọ́run lọmọ náà ń bàjẹ́ lára yín torí tí ọmọ náà gbogbo àwọn àṣírí tó ń tú yìí àwọn àṣírí tó jẹ́ òótọ́ àti òdodo ni ṣùgbọ́n tẹ́yin gan mọ̀ tẹ̀sí ń pamọ́ra ṣé wọn àgbégún Mẹ́kà ni ṣé wọn àṣàlówìn Mẹ́kà ni wọ́n ṣe àwọn ń lò as stories láti lè boost economic tí wọ́n ní àmọ́ kí làwọn ń ṣe ẹ̀yin lẹ́ra aṣọ eégún lẹ́jọ́ dànù lẹ́ra sọ pé kọ́lọ̀ kó paná adẹ́bọrẹ́ nígbà tẹ́yin sọ pé kọ́lọ̀ kó paná adẹ́bọrẹ́ níṣẹ́ ní adẹ́bọ tún bẹ̀rẹ̀ sí ní pọ̀ sí torí pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin àfáì náà kò sẹ́ni tó lè bọ́ta tó lè búra pé òun ò mọ jó nǹkan máa ń kanu yín kò sí sẹ́ni tó lè bọ́ta tó lòun ò mọ àyájọ́ kan àbí méjì tó rọ́mọ Yorùbá ní ẹ kọ́kọ́ jẹ́ Yorùbá kẹ́ tó jẹ́ mùsùlùmí ni èmi wá sọ bó béèrè ni mo béèrè pé is it true Islam is a peace religion àfáà kan wá pè mí ó wá sọ fún mi pé èmi tí mo tún já láàjì ni mo wá sọ gbólóhùn báyìí ẹ rí pé ọ̀dà ẹ rí pé kíní kan mo jẹ́ ká fáyì mo jẹ́ kó wí tẹnu ẹ̀ tán mo wá bi léèrè ọmọ luwo ni ọ́ ó nílò Yorùbá lòun ọmọ bo ní Yorùbá ó ní ọmọ Ìbàdàn ǹjẹ́ nínú tí wọ́n ń kọ nítàn Ìbàdàn ǹjẹ́ tàbí ìtàn Ìbàdàn wà nù Kùránì bí kò sí ń bẹ ìtàn Lárúbáwá àti tó rọ ọmọ ọ̀rọ̀ Lárúbáwá àti tó ní ṣe pẹ̀lú Lárúbáwá àti bí ọjọ́ Lárúbáwá ó ṣe rí ní ìtàn tí nìkan ní ìtàn Kùránì àwa kan gbà á torí pé ànábì extend ìtàn ó extend ọ̀rọ̀ Ọlọ́run yìí ó extend ẹ̀ káàkiri ni ẹ gbà ni ṣe bí ànábì extend Islam lọ sí Mẹ́kà láti Mẹ́kà tó ti gbé ó extend lọ sí Medina ni wọ́n sì gbà á tí wọ́n bá nígbà wọn nígbà lọ́wọ́ ẹ ṣé lónìí yìí ṣé kò tí ì sí àwọn kankan tí wọ́n wá ń bọ ẹbọ tí wọ́n ń ṣòrìṣà Medina kò sí Mẹ́kà ó wà àwọn àfihàn ni ó wà wọ́n dà sí ríbo ni ó wà wọ́n pa lórúkọ dà ni wọ́n pa lórúkọ dání torí tá a bá ń sọ nípa ìjẹ́ ẹ̀sìn tá a bá ń sọ nípa ẹ̀kàn jẹ́ kéèyàn ó máa tú ìtukùtù lórí pé tá a bá wá ń sọ nípa orúkọ gbogbo orúkọ tí wọ́n ń jẹ́ nígbà tí wọ́n ń ṣẹbọ wọn Abdul Islam ò tí ì dé táwọn Lárúbáwá ti ń jẹ́ Abdul bàbá ànábì kí lórúkọ ẹ̀ bàbá tó bí ànábì Muhammad sallallahu alaihi kí lórúkọ ẹ̀ bí kí lórúkọ ẹ̀ ẹ dáhùn kó máa rókì lọ́kàn yín ìyá ànábì kí lórúkọ ẹ̀ ẹni tó wá padà wá gba ànábì tọ́ kí lórúkọ wọn
ǹjẹ́ ńgbà tí Islam wá dé sí wọ́n yorúkọ wọn padà wọ́n á yí padà. Abdul tí wọ́n ń jẹ́ yẹn náà ni ẹrú lágbájá, ẹrú tàmẹ̀dò. Kódà ẹ jẹ́ kí èmi gan lára gan tí mo dó yìí mo ṣe ìwádìí kanra orúkọ mi tí ẹ sọ pé Abdulsamil. Wọ́n ti ń jẹ́ orúkọ yẹn ti pẹ́ tí wọ́n pè ní Abdulsamil, SHAM, tí wọ́n ti ń jẹ ìyẹn náà ní ẹrú oòrùn. Ó ṣeéṣe kí n má gbà sí pé ẹrú oòrùn tèmi gẹ́gẹ́ fojú ara mi rí tí mo kà ní, mi ò sì kà lórí Google, mo lọ kà lórí sáìtì wọn gẹ́gẹ́ fún ara wọn ni mo ti lọ kà. Lórí sáìtì wọn gẹ́gẹ́ tí wọ́n fi sí ibẹ̀ ló wà tí mo ti lọ kà wípé ẹrú oòrùn. Then when the Islam comes, they disconnected that Samil, wọ́n wá lo Samil, because kí ló sì fà á tí n bá sọ pé amani Abdulsamil ni mo ń jẹ́ àwọn Arábù tí wọ́n wà ń bí yìí, wọ́n sọ wípé kí ló ń jẹ́ bẹ́ẹ̀. What is by Samil? What mean by Samil? What is Abdul? Nígbà tó wá pẹ́ ń kú wáyé sí Abdul. Mo fi tan ara mi ṣàpèjúwe báyìí. Ẹ lè mọ̀ wípé ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí ilẹ̀ Yorùbá, ẹ wá bẹ̀rẹ̀ sí ní sọ àwọn ọmọ yín orúkọ tẹ́ mọ̀ dí, orúkọ tẹ́ yín gangan ò lè dáhùn tí wọ́n kàn mú wá tí yẹ pé Google ló kàn translate ẹ̀ fún yín. Wọ́n á ní Abdul kìnnìkan orúkọ báyìí ló ń jẹ́, Abdul Kavar orúkọ báyìí ló ń jẹ́, Abdul Ganiyu ọlọ́ọ̀nẹ́rù kìnnìkan ni ẹ máa tara yín bẹ̀. Nígbà tí àwọn ọmọ ẹ gangan tí wọ́n lè jẹ́ orúkọ tí wọ́n gangan tó nítumọ̀ fún wọn, Ọláwálé, Ọlákúnlé. To be a Muslim does not mean you must bear an Arabic name. There is nothing like an Islamic name. Kò sí tó ń jẹ́ Islamic name. Ẹ proof ẹ̀ fún mi. There is nothing like Islamic name. It's only Arabic name. Why táwa máa pa orúkọ wa dà sí Arab torí pé ọ̀dọ̀ wọn ní Islam ti wáyé tí wọ́n á fẹ́ yorùkọ yín padà náà kí wọ́n wá mú yín ní ẹrú ẹlẹ́ẹ̀kejì. Àwọn China, àwọn India, àwọn Pakistan, àwọn Egypt tí wọ́n padà gba Islam, wọ́n yí orúkọ wọn padà. They are bearing their own traditional name. Orúkọ wọn tí wọ́n ń jẹ́ náà ni wọ́n ń jẹ́. Orúkọ tí wọ́n sọ ọmọ Tinchongon, Fogonchongon, òun náà ni wọ́n ń jẹ́, wọn yí orúkọ padà. Wọ́n dẹ̀ ń ṣe Islam. So láti lè jẹ́ mùsùlùmí kì í ṣe tó bá tó yí orúkọ abínibí yín padà. Ẹ̀yin àfàlẹ̀ Yorùbá lẹ mọ̀ọ́mọ̀ fẹ́ mọ̀ọ́mọ̀ kó àwọn èèyàn sínú ọ̀fìn ẹrú ẹlẹ́ẹ̀kejì. Ìwọ tó bá wò tó bá wá fẹ́ gbọ́n wà wá gbọ́n báyìí. Lọ gan fún ara rẹ̀ ṣe ìwádìí. Ṣe bọ́lọ̀ gan ní kẹ́ ẹ mọ̀ mí kẹ́ ẹ tó sì mí. Ìwọ gan táìpù ẹ̀ sórí Google pé what is the name of Arabic before Islam? Orúkọ tí àwọn Arabu yìí, orúkọ tí wọ́n ń jẹ́ kí Islam tó dé, ìwọ gan táìpù ẹ̀ síbẹ̀. Google ó gbé wá fún ọ, kódà yóò wá direct ẹ lọ sí sáìtì wọn gangan, ó lọ rí àwọn àṣírí tó yẹ kó rí ń bẹ̀ wípé aṣọ ti sọnù. Wọ́n tó sọ mẹ́ ní Gàfárù, tó sọ mẹ́ ní Abdulmutum, tó sọ mẹ́ ní Abdulkini Suguntun, ẹ ṣáà sọ mọ́ yín lórúkọ lọ bẹ́ẹ̀. Ó wá kódà wọ́n ti wá kásà ńlẹ̀ Yorùbá sìn, ẹ máa gbọ́ àwọn orúkọ tó yẹ pé kódà ẹ gbọ́ rí láyé. Àwọn orúkọ tẹ́ ẹ gbọ́ rí láyé ó wà nú àwọn orúkọ tí wọ́n ń pe àwọn ọmọ nílẹ̀ Yorùbá lónìí. Àwọn orúkọ tó yẹ pé nígbà tán bá pè é dẹ̀ àwọn gan tí wọ́n ń sọ ọmọ lórúkọ gan ò mọ̀ túmọ̀ ẹ̀. Ẹ̀yin gan tẹ́ ẹ̀ ń sọ ọmọ yín lórúkọ yìí ẹ̀ mọ̀ túmọ̀ ẹ̀. Àáfà tó sọ fún yín pé tọ̀ tó ní Abdulkataman àbí kí nígbà tí wọ́n sọ ó ní orúkọ báyìí ló ń jẹ́, sọ pé sáfà gan kó mẹ́rin ẹ̀ jáde ibi tẹ́rí ẹ̀ bá wà. Ẹ̀ mọ̀ àwọn orúkọ tí ẹ mọ̀ tó jẹ́ orúkọ Yorùbá tí wọ́n sọ ẹ̀yin gan táwọn bàbá yín sọ yín, ẹ sọ àwọn ọmọ yín. Adéwálé, Ọlákúnlé, Ọláníyì, Ọlálẹ́yẹ, Awórìndé, Owólabí, Ọmọborí owó. Kódà kò tí tó burú kẹ́ sọ ọmọ yín ní Ọ̀ṣunfúnkẹ́, Ọ̀ṣunníyì. Àwọn náà ò padà yí orúkọ tí wọ́n padà torí pé Abdul yẹn wọ́n ti ń jẹ nígbà tí wọ́n ń ṣẹbọ. Kẹ́ ẹ máa jẹ́ Ọ̀ṣunfúnkẹ́ yẹn sọ pé ọmọ Ọlọ́ṣun ní í mọ́. Ṣùgbọ́n orúkọ yín kà mọ̀ pé Ọ̀ṣunfúnkẹ́ yẹn gẹ́gẹ́ ni kẹ́ ẹ jẹ́ torí pé Ọ̀ṣun ló fún yín kẹ́. Àwọn náà ò yí orúkọ wọn padà, wọ́n à change orúkọ wọn. Orúkọ tí àwọn náà ti ń jẹ́ nígbà tí ní from the generation tí wọ́n ti create ilẹ̀ wọn, orúkọ tí wọ́n ti ń jẹ́ Abdul yẹn ẹrú ló ń jẹ́ bẹ́ẹ̀. Wọ́n dẹ̀ attach orúkọ yẹn mọ́ ẹrú Ṣàngó, ẹrú Ọya, ẹrú Ọ̀ṣun. Irú èmi tí mo ń sọ̀rọ̀ yìí tẹ́ ń pè ní irú èmi tí mo ń sọ̀rọ̀ yìí Abdulsamil ẹrú oòrùn. Samil yẹn ni wọ́n disconnect kúrò ńbẹ̀ tí wọ́n á fi Sẹ̀míù sí. Ṣùgbọ́n mo wá ìmọ̀ débẹ̀ mo dẹ̀ rí kódà àwọn tó jẹ́ scholar in Islam bí ìgẹ́ tí mo tún padà wá tún wá tọkùrà níwájú wọn, wọ́n máa sọ fún mi pé ẹ̀yin tẹ́ jẹ́ ẹ̀yin Áfíríkà yìí, Africa are so gullible.
you change your name because you want to become a Muslim. It doesn't mean that you change your name because you can become a Muslim. You can become a Muslim and still bearing your native name. That is bó ṣe sọ fún mi nìyẹn. Àwọn ló wá direct mi lọ pé there is nothing like tó ń jẹ́ Islamic name. It's only Arabic name. Now what direct me lọ sórí site ẹbí kí n lọ wò. But there is nothing like Islamic name. It is only Arabic name. Why are you bearing somebody's name? Are they bearing your name? Are they even admire you? Are they even admire your name? No. Ẹ̀yin tẹ́ ẹ sì ń jà torí ẹ̀sìn lónìí, bí ẹ ṣe wà lónìí tẹ́ ẹ bá fẹ́ lọ Saudi, wọ́n gbowó lọ́wọ́ yín ni o. Saudi ò ní kẹ́ wá lọ́fẹ̀ẹ́ pé wá ṣe hajj lọ́fẹ̀ẹ́. Àwọn tún ṣe business pẹ̀lú hajj tí wọ́n ń ṣe ni because owó ni wọ́n gbà. Ayé Ànábì ṣe wọ́n ń gbowó ni. Ayé Ànábì àwọn èèyàn ò fẹsẹ̀ rìn lọ ni, wọ́n rìn lọ, wọ́n jẹ wọn dání. Wọ́n fẹsẹ̀ rìn kì bá ṣoṣù kan ni ó gbà wọ́n. Wọ́n sì ṣe hajj wọn láì ná wọn náírà, láì ná wọn kọ́bọ̀. Àmọ́ lónìí ẹ gba hòtẹ́ẹ̀lì, ẹ sanwó hòtẹ́ẹ̀lì, ẹ sanwó hajj tẹ́ fẹ́ ṣe gẹ́gẹ́ ẹ san torí pé iye nọ́mbà èèyàn tẹ́ ń bọ̀ wọ́n mọ̀ yín. Iye nọ́mbà tí wọ́n fún country kọ̀ọ̀kan wọ́n mọ̀. Iye àwọn èèyàn tó dẹ̀ wọlé wọ́n ti mọ̀. So àwọn gan tó ń pawó torí pé ẹ gba físà ni. Ẹ wo iye tí wọ́n gbà lọ́wọ́ yín pé ẹ wá ṣe gba físà lásán. Láyé Ànábì ṣe wọ́n gba físà ni. Ayé Ànábì Muhammad sallallahu alaihi wasallam ṣé wọ́n gba físà bí? Ṣá gba físà bí? Ta ló gba físà nu gba bàbá tí wọ́n lọ? Tí wọ́n gba físà bí? Wọ́n gba físà. So kí wá la wá ń bá ká kíni rakati àràtà ń bá káàkiri tó fi wá jẹ́ wípé ẹ wá mọ̀ ní mọ̀ ẹ mọ̀ ń gbèjà Ọlọ́run tí ò ṣe é gbèjà. Èèyàn béèrè pé ta lọ lọ́hùn, orúkọ ń gan ò yẹ kó dúró létí yín pé ta lọ lọ́hùn, yín gan tẹ́ dọ́lọ́hùn mọ̀. Ẹ dọ́lọ́hùn mọ̀, ìkọ́ tẹ́ bá dọ́lọ́hùn mọ̀ ẹ jẹ́ kí Ọlọ́run gangan fún aláàrẹ̀ ó ṣiṣẹ́ ọwọ́ ẹ ni. Ẹ jẹ́ kí Ọlọ́run kó ṣiṣẹ́ ọwọ́ ẹ. Ẹ máa nǹkan ṣe akádìpù tó ń sọ pé ẹyin ta Ọlọ́run sìn ẹ ó béèrè ni Ọlọ́run wá fẹ́ fi rẹ̀ hàn. Ọlọ́run kọ́ ló fẹ́ fi rẹ̀ hàn. Ọlọ́run kọ́, Ọlọ́run torí pé ẹ fílẹ̀ kẹ́jẹ́ kọ́ Ọlọ́run ọba ó fi rẹ̀ hàn. Ọlọ́run lọ́ba tí ń múni tí ń rán yàn. Ọlọ́run lọ́ba tí ń múni tí ìkanlẹ̀kùn. Ọlọ́run lọ́ba tí ń múni tí ìjẹ́kẹ́nikẹ́ni ó débẹ̀ ara. Ọlọ́run kọ́ ló mú ta Ọlọ́run, ẹ̀yin lẹ mú. Akadip ẹ̀yin lẹ mú. Mímú tẹ̀sí mú ẹ mọ̀ pé ẹ tún fi tẹ̀rẹ̀ sí Islam lára ni. Islam ti ń yòrò. Abẹ́rẹ́ pé ní gbogbo ó ti ẹ mọ̀ pé ti ń yòrò ni. Ẹ ti ń yòrò torí wípé ntẹ́ gbé dání gangan ntẹ́ gbé dání kò preach tó wà nínú Al-Quran pé peace. Ọlọ́run tó ní ìwọ ṣe tiẹ̀ kébì náà ò ṣe tèmi. Kí ló dé tẹ̀ ṣe tiyín? Because ẹ̀yin lẹ́ẹ̀rí wọn lẹ́mọ̀ bú wọn lẹ́sọ pé Báíbù wọn sọ wípé Jésù ó bóbìnrin sùn, Jésù ó mutí. Ẹ mọ̀ tó mọ̀ nínú kí ni Báíbù tí wọ́n ti kàn tiyín? Ẹ pèèyàn sójú ọ̀nà Islam. Ẹ fẹ́ rò pé ẹ lè fi tí wọ́n gbẹ ẹ fẹ́ fi takò wọn. Fine, ebi èèyàn ló kọ Báíbù, èèyàn ló kọ Quran. Èèyàn ló kọ. Èèyàn lọ́lọ́run tó kọ. Àwọn tí wọ́n sì kọ ẹlẹ́ran ara ni wọ́n. Wọn kì í ṣe àjànú. Wọn dẹ̀ kì í ṣe Messiah. Ẹlẹ́ran ara. Wọ́n sì gba kíní as revelation ni. Wọ́n gbà as revelation ni pátápátá ni wọ́n ṣe gbà. So látàrí ìdí èyí, èmi ò sọ wípé kò sí Islam. Ṣùgbọ́n kí ló dé tá à ń bára wá jíjẹ ẹ̀sìn? Kí ló dé tí ìjẹ̀sìn ti wá di tó padà wá dá wa lákalẹ̀ bẹ́ẹ̀ tẹ́ bá sì wò ẹ lọ type ẹ lọ sórí Google lásán. Ẹ̀yin tẹ́ bá wádìí ẹ lọ sórí Google ẹ kàn type ẹ pé báwo lẹ ṣe fẹ́ ẹ kàn sọ wípé ẹ sọ pé Muslim kill people or Muslim kill students in Nigeria. Ẹ rí tó gbé wá fún yín tó pọ̀ lọ láwọn èèyàn tí wọ́n ti pa, láwọn èèyàn tí Islam tí wọ́n ti ṣe léṣe ẹlòmíì wọ́n pàdánù. Yóò kàn tiẹ̀ gbé wá fún pé àwọn mùsùlùmí o wọ́n pẹ̀ ní èèyàn wá tàbí pé Christian kill people in Nigeria ẹ lè rí ẹyọkan. Kẹ wá tàbí pé Christian kill people in Nigeria o ẹ lè rí ẹyọkan báyìí lórí Google. Ṣùgbọ́n yẹn kàn tàbí kẹ ní pé Muslim kill in Nigeria kẹkàn tẹ tàbí báwọn ẹ rí tó gbé wá ní bí omi láwọn èèyàn tí wọ́n pera wọn ní mùsùlùmí tí wọ́n ti pàdánù tẹ́ ẹ ti yàn léèmọ̀ tẹ́ ẹ ti dá lóró. Ṣé bọ́lọ́run ọba ṣe sọnù? Ṣé bí Ọlọ́run ọba lékè ọlá ọba tó ṣẹ̀dá èmi àti ṣé bó ṣe wínu? Ó ní ẹjẹ́ á lo ìfẹ́. Ìfẹ́ gan ló ní ká lò. Kò ní ká mọ̀ lò. Ó ní ẹjẹ́ á lo ìfẹ́. Ǹjẹ́ ìfẹ́ òǹjẹ́ wa lò? Pastor Adébóyè àwọn ń gbàdúrà. Ṣé kí Ọlọ́run jẹ́ kí Israel ó win Palestine? Dájúdájú agbára Palestine ò lè ka Israel. Ṣùgbọ́n ẹ̀yin ti gbàgbé ọ gbogbo yín ó mà ṣe o. Ó mà ṣe o, àti Kìrìsìtẹ́nì àti Mùsùlùmí yín tẹ́ kóra yín jọ tẹ́ lọ ń bẹ lọ́hùn. Gbogbo yín ti gbàgbé ní tọ́lọ́run ọba sọ ni. Ọ̀rọ̀ kan báyìí nínú ọ̀rọ̀ Ọlọ́run kò ní lọ láìṣẹ.
Ọlọ́run tó ní òun ó bínú sólò òun ó bínú sí ilẹ̀ Palestine tó ní òun ó bínú sí wọn òun ó sọ àmọ́ òun ó sọ di irú nítorí pé wọ́n ti tàpá sóhun Ọlọ́run òun ó destroy wọn sọlọ́run ọ̀hún tí kò wá mọ tó ń ṣe ni kò ní ẹ gbàdúrà fún Palestine ẹ̀yin mùsùlùmí Ọlọ́run ní ẹ gbàdúrà fún Palestine àmọ́ àwọn kírísítẹ́nì ó wà nínú Bible wọn bóyá Genesis pé ẹ máa gbàdúrà fún ilẹ̀ Israel ẹ̀yin kẹ́ ká Bible wọn dáadáa ni ebe ẹ mọ Bible jù wọn lọ ó ní ẹ gbàdúrà fún ilẹ̀ Israel torí pé wàhálà ó mọ kojú wọn ara wọn wàhálà tí ó sì mọ kojú wọn ni wọ́n ti ń rí yìí ara àwọn wàhálà tí ó mọ kojú wọn ni wọ́n torí pé Ọlọ́run ọba gan ti mọ̀ọ́mọ̀ bínú sí ilẹ̀ Palestine already yìí Hamas Ọlọ́run ti mọ̀ bínú sí wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí pé Ọlọ́run ti sọ́nà rẹ̀ pé owó pa wọn rẹ́ Bible ló sọ bẹ́ẹ̀ èmi kọ́ ni mo sọ gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ́ mọ̀ Bible tú ẹ̀ ṣe bá wọn tú eléyìí tí a wò pé títí ní kan báwo ni lọ nínú ọ̀rọ̀ Ọlọ́run láìṣẹ̀ ṣùgbọ́n kí ló lè mú èmi àti yín bọ́ nínú wàhálà yìí òun náà ni pé kẹ́ ẹ mọ̀ pé kò sí tó ń jẹ́ ìjà ẹ̀sìn nílẹ̀ kóòtù òjíire tí í ṣe lẹ̀ èmi ò jà fúnlẹ̀ Haúsá o mi ò dẹ̀ jà fún ilẹ̀ Lárúbáwá mi ò dẹ̀ jà fún ilẹ̀ Ìgbò ṣùgbọ́n mo mọ̀ pé ilẹ̀ Yorùbá tí èmi ń jà á fún yóò dá kó sì lè dá yìí ọwọ́ èmi àti ẹ ló wà kì í ṣe pásítọ̀ ní òun kò dá o gbogbo wọn ń jà fún àpò ara wọn ni o wọ́n ń gbàdúrà fún Palestine wọ́n ń gbàdúrà fún Israel ǹjẹ́ jọ̀wọ́ ni pásítọ̀ ti mọ̀ọ́mọ̀ gbàdúrà fún wọn gẹ́gẹ́ fún ara rẹ pé kí ilé rẹ kó dá kọ́nà rẹ kó tòrò àìríṣẹ́ lọ́wọ́ rẹ kọ́lọ́n kó jẹ́ kí iṣẹ́ kó wá ǹjẹ́ wo ni wọ́n ti gbàdúrà bẹ́ẹ̀ fún rí àfi àwọn tó bá jẹ́ pé wọ́n bá lówó wọ́n nífọ̀n wọ́n nìkan náà lẹ́rìí tí wọ́n gbàdúrà rú bẹ́ẹ̀ fún kí wàá la wá ń sọ lẹ́rìí tí wọ́n yóò gbàdúrà fún wípé kí Ọlọ́run Elédùmarè kó dákun kó bá wa ṣàánú fún wọn látàrí ìdí èyí bíbèrè ìbéèrè tí mo béèrè pé is it true Islam is religion of peace kì í ṣe mi ò tí ì dẹ́ṣẹ̀ ìbéèrè ni Yorùbá sì ní ìbéèrè ò fàjà àfáà tó pè mí ìbéèrè ò fàjà ṣùgbọ́n nínú ọkàn yín ṣé lóòótọ́ Islam is religion of peace ẹ bẹ̀rẹ̀ yín léèrè ẹ̀yin náà lẹ́gbógun ti Christian ẹ̀yin lẹ́gbógun tó ń ṣẹ̀ṣẹ̀ ẹ̀yin náà lẹ́tùn wọn máa tún gbógun ti ara yín ẹ wà bọ́ sí social media ẹ bẹ̀rẹ̀ sí ní búra yín ẹ bẹ̀rẹ̀ sí ní ṣépè fúnra yín tó máa ń sọ̀rọ̀ ẹni tó yẹ kí wọ́n gbé lónìí Saheed Shittu tó yẹ kó wà láyé ó yẹ kẹ́ ẹ ti lọ gbé ọ̀kan lọ́mọ ó yẹ kẹ́ ẹ ti gbé àtàwọn bẹ́ẹ̀ lọ ó yẹ kẹ́ ẹ ti gbé wọn ó yẹ kẹ́ ẹ ti gbé wọn nínú Islam ó yẹ kẹ́ àwọn tí wọ́n pera wọn ní ògo Ìlọrin ti gbé wọn kò sí tó ń jẹ́ ògo Ìlọrin o àbùkù Ìlọrin ló wà o kò sí tó ń jẹ́ ògo àwọn tẹ́ gbogbo ẹ̀yin tẹ́ pa yín lógo Ìlọrin àbùkù Ìlọrin ní ńlẹ́wà torí pé ọ̀pọ̀ lórí pé Ìlọrin òní ẹ̀tún ti ta àbùkù ní àbùkù Ìlọrin òní ta lọ lọ́run ìbéèrè ni ta lọ lọ́run kí sì ni tẹ́ fi Ọlọ́run wà ẹni tó béèrè Ọlọ́run wà ẹ wá ṣàlàyé fún un ṣùgbọ́n ebi kílẹ̀ ẹ̀sìn wo lẹ fẹ́ fà torí pé ọmọ yìí náà inú Islam ló ti kúrò Ọlọ́run mọ̀ fẹ́ tú àṣírí yín ni wàláì Ọlọ́run mọ̀ fẹ́ tú àṣírí yín mo wá rọ ta Ọlọ́run bí tó wà mo rọ ọ́ kó sọkàn akin torí pé Ọlọ́run ó mọ dánwò àdánwò náà ló jẹ́ fọlọ́n pé àwò bóyá gbàgbọ́ rẹ kàn tí ẹ lè gbé ní tó ń preach ìgbàgbọ́ ta lọ́lọ́run fẹ́ wò wípé at least tí wọ́n bá kàn tí ẹ gbógun tún ọ sí gbàgbọ́ rẹ lè dúró millions of ta lọ́run tó sì ń bọ̀ tí wọ́n tún jẹ́ millions ta lọ́run wọ́n tún sì máa jáde tí wọ́n gbèjà àwọn ẹlẹ́sìn àbálẹ́ tó láàyè tí wọ́n gbèjà wọn jà ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin àfáà yìí ẹ̀yin pásítọ̀ yìí nílẹ̀ sàṣàbẹ̀ àwọn pásítọ̀ kan tiẹ̀ dínkù tí wọn kan tiẹ̀ le àwọn òtún wọn kan tiẹ̀ kí bẹnu àti àwọn oníṣẹ̀ṣe yẹn ṣùgbọ́n mùsùlùmí ẹ̀yin mùsùlùmí mo gbèdì fún yín torí pé ẹ ṣe ń tó ń bẹ nínú Quran gangan àti hadith Ànábì Muhammadu sallallahu alayhi wa sallam ó ní ẹ ṣe tiyín ẹ lọ ṣe tiyín ni ẹ jẹ́ káwọn náà ṣe tiwọn ẹ jẹ́ káwọn náà ṣe tiwọn ẹ dìde ẹ kóra yín jọ ẹ wá lọ ń bẹ lọ Ọlọ́run lákùn ṣé kí Palestine òun Israel ni ẹ̀yin ò padà sí di Bible ni Pásítọ̀ Adégbóyè táwọn náà ń gbàdúrà ṣé àdúrà kí Israel ó pa ìrun karùn náà àwọn náà ń gbà ni àbí kí ìrìn àbí kọ́ lọ́n kó dáwọ́ ogun dúró kọ́ lọ́n kó fòlù méjèèjì kí wọ́n jọ reach concrete agreement tí ó mú peace wá àṣeyẹn òǹkàlùkù wa ń gbàdúrà fani tó fẹ́ Pásítọ̀ Adégbóyè àwọn gbà jèrèdíìmù àwọn gbàdúrà fún Jerusalem ẹ̀yin mùsùlùmí kan náà ẹ̀kọ́ rẹ̀ ẹ̀ ń gbàdúrà fún Palestine ẹ jọ nítorí Ọlọ́run tán bá ní kí bàbá kí ẹ̀yin Pásítọ̀ Adégbóyè ó yẹ káwọn ọmọ yín lẹ́yìn o ẹ máa bọ̀ ní Israel wá bá wa jà ṣe é lọ ẹ̀yin mùsùlùmí náà tẹ̀sí lọ ń tẹ kóra ẹ̀ ń jọ sí garden kan tẹ́ ń bẹ lọ́hùn tán bá ní tọ̀ Palestine ó yá o gbogbo ẹ̀yin mùsùlùmí ilẹ̀ Yorùbá ó yẹ máa bọ̀ o ẹ wá gbéjà wa jà ṣe é lọ ọ̀pọ̀lọpọ̀ yín ni ò ní lọ
ọ̀pọ̀lọpọ̀ yín ni ò ní kúrò ní ó tún sá lọ. So látàrí ìdí èyí, ẹ̀sìn ń tá a mọ̀ sí ẹ̀sìn scam ni, whether you believe it or not, scam ni. And then that religion, it is for us to divide us, to split us into pieces, láti lè dàwárú, láti lè bantafẹ́, láti lè má jẹ́ ká gbọ́ra wáyé. That is what we call religion, because náà kò sí tó jẹ́ àgbọ́yé mọ́ nílẹ̀ Yorùbá. Nínú kò sí tó ń jẹ́ àgbọ́yé mọ́ láàrin ọmọ ìyá méjì tí wọ́n bá ti yapa ẹ̀sìn, pé a ní sense belonging, pé a ní the same mindset, pé a ní the same focus on ourselves, kò sí tó jẹ́ mọ́. Ẹlòmíì gan ò gbàdúrà fún ẹ mọ́. Palestine ló ń gbàdúrà fún láti ọjọ́ tí wọ́n ti bẹ̀rẹ̀ jà àti Israel. Ó gbàgbé pé òun gangan níṣòro tó yẹ kó ń go bẹ́ẹ̀ lọ́n kọ́ lọ́run go bá ṣẹ́gun. Ó ti gbàgbé, ó gbé tiẹ̀ sílẹ̀, ó rántí àwọn ẹni tí wọ́n ti dá tẹ́ pé ogun nìkan ló kàn dá wọn láàmú. Orílẹ̀ Nàìjíríà wà ń bẹ o, bẹ́ẹ̀ lọ́n kó dà, gbàdúrà pé kó dà. Ó tọrọ àmọ́ kòrò, òun sọ pé ayé kò tọ́, bẹ́ẹ̀ lọ́run ò sì fèkè. Eléyìí tá a wí yìí, a fi pe àkíyèsí àyìn tó yẹ kẹ́ ẹ gbọ́ sí àkíyèsí ni. Ọlọ́dà kan kò ṣe dáadáa fún wa. Eléyìí tá a wí ní abára yín tá a ṣẹ̀ náà tí ò bá ń lára mú, ẹ dákun ẹ foríjì, torí pé ó tọrọ àmọ́ kòrò, ayé kò tọ́, bẹ́ẹ̀ bá sọ àwọn kan ó gbọ́, àwọn kan ò ní gbọ́. Àwọn tó bá tàbá náà tí ó dùn mọ́ wọn nú, ẹ foríjì wa. Ẹ̀yin tẹ́ ẹ sì rí pé wúlò fún láti mú lò, ẹ mú lò, ẹ sì ń tọ́ Ọlọ́run bá fẹ́, Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Ìwọ tó bá jẹ́ pé àkọ́kọ́ rèé tó ń wo ètò yìí, bá mi subscribe sórí YouTube channel yìí, dẹ̀ bá mi share ètò yìí, and then bá mi click notification bell kó o lè jẹ́ ẹni àkọ́kọ́ tí yóò máa rí àwọn fídíò mi bí mo bá ṣe ń ṣe. Ibi tó bá ti bá oníkálukú, ẹ wò ó, ẹ send ẹ̀ sáwọn tí wọ́n tún lè wò. Ẹ jẹ́ kó dọ́dọ̀ àwọn pásítọ̀ wọ̀nyí, àwọn àfáà wọ̀nyí, wípé kí wọ́n má jẹ́ kí ẹ̀sìn ó díjà lẹ̀ nílẹ̀ Yorùbá, pàápàá jùlọ nílẹ̀ Kóòtù Òjìrì. Ẹ̀sìn ti ń dá wàhálà lẹ̀, ẹ fi ta lọ́lọ́run sílẹ̀. Ẹ jẹ́ k'Ọlọ́run fún ara rẹ̀ ó ṣèdájọ́ àti tó bá yẹ fún. Ẹ̀yin kọ́ ńlẹ́gbìjà lọ́lọ́run. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́, Ọlọ́run yóò ṣàánú fún wa. Ire o, orúkọ tèmi yí padà, ọmọ borí owó, Ayekooto, òun náà ni èmi ń jẹ́.